Kí ni èrè díẹ̀ láti inú tàn tá lè rí tọ́ka sí ìdí tá a ṣe ní àwọn Oyomesi tí wọ́n jẹ́ méje àti pé kí ni ìṣe pàtàkì wọn, kí ni iṣẹ́ ọ̀kọ̀ọ̀kan wọn láti pilẹ̀. Kíní kan wà tó máa ń dùn mí nílẹ̀ Yorùbá, wọn kì í kóyán àwọn obìnrin kéré, ṣùgbọ́n àṣà tá à ń kọ́ yìí ó ti mú ká kóyán àwọn obìnrin kéré. Western kíni. Pàápàá jùlọ ẹyẹ kì í fapá kan fò ní mo mọ̀. Lọ́yọ̀ọ́ bá a ṣe l'Ọ̀yọ́mèsì òun náà la ní àwọn obìnrin tí wọ́n jẹ́ the same tí wọ́n lágbára bí àwọn ọkùnrin yẹn náà. Ayé ló da ayé l'Ọ̀yọ́mèsì di méje mẹ́fà, ìwà rẹ̀ fa ni wọ́n. ìwà rẹ̀ fà ni wọ́n pè wọ́n láyé àtijọ́. Bí wọ́n dẹ̀ jẹ́ mẹ́fà yẹn náà ni obìnrin náà jẹ́ mẹ́fà. Bí ẹ bá lọ sílẹ̀ Ìjẹ̀ṣà, tẹ bá lọ sí òde Oǹdó, ẹ rí i pé àwọn oyè kan yìí wà tí ò kóyán obìnrin kéré dọ̀la. Nílé ìgbìmọ̀ aṣòfin nígbà kan nílé Ifẹ̀, ilé ìgbìmọ̀ aṣòfin wà tí àwọn àgbààgbà Ifẹ̀ 16 ẹgbọ́ tí wọ́n ní àgbà 16 tí bá Olúfẹ̀ gbìmọ̀ pọ̀. House of Assembly ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ṣe ní House of Assembly fún èèyàn àgbà 16 náà ni wọ́n ní àwọn obìnrin 16. lápá kejì. Wọn ò dẹ̀ ní ṣe nǹkan kan ní House of Assembly lẹ́yìn wọn. Bẹ́ẹ̀ náà làwọn Ọ̀yọ́mèsì ò ń ṣe nǹkan kan lẹ́yìn àwọn obìnrin mẹ́fẹ̀ẹ̀fà tí mo sọ yẹn. Ìgbà tó yá tẹ́sìn sọ pé ẹ jẹ́ káwọn obìnrin jókòó lẹ́yìn ni ó di pé à ń pè wọ́n mọ́. A ní Basọ̀run Àgbàoyè nù Basọ̀run Àgbàoyè. Àgbàakin. A ní olóyè Sàmù. Ó di mẹ́ta. A ní Alápinni. A ní Akínikú. Mìíràn tí kẹfà ń sọ. Ó di mẹ́fà. Wọ́n ní Àṣìpa. Nígbà tá a dé àgọ́ tí Ọ̀yọ́ Àtìbà ní ọ̀rọ̀ Àṣìpa. Àti ka mẹ́fà báyìí tàbá fàṣípa kún báwọn ló di méje. Ṣẹ̀rá àwọn mẹ́fà yẹn bẹ́ẹ̀ náà la ní ìyá kéré bá a ṣe ní bàbá kékeré láàfin. Bẹ́ẹ̀ la ní ìyálé orí. A ní ìyá mọ̀dẹ̀. A ní ìyá ọba. Bẹ́ẹ̀ ni. A ní ìyá tùsà, ó tún lórúkọ míì tó ń pè wọ́n. A sì ní ìyá mọ́ nínà rí. Wọ́n jẹ́ mẹ́fà. In short, tá a bá ti yọwọ́ pé àwọn ọkùnrin nítọ̀dọ̀ àwọn tó ń pè l'Ọ̀yọ́mèsì pápá náà ti ń jóyàn làwọn obìnrin mẹ́fà yẹn náà ayé àtijọ́. Basọ̀run òun la pè lágbàoyè. Ẹ rí i pé àgbàoyè ni wọ́n pè wọ́n, wọn ò sọ pé àgbà Ọ̀yọ́mèsì tàbí àgbà ìwà rẹ̀ fà, àgbàoyè. So anything shiftancy, position, either honorary ni o àbí hereditary o. Orí Basọ̀run ló pín sí. No, none as far as Ọ̀yọ́ is concerned, none is higher ju ti Basọ̀run lọ. Àyàfi alaafin nìkan. Alaafin wa indirectly rè. Check and balance alaafin náà ní Basọ̀run. Because ẹ béèrè pé kí ni functions. Bẹ́ẹ̀ ni. Ó ti sọ severally wípé tá a bá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ nígbà tí Sóèdè ti destroy Old Oyo nígbà yẹn lọ́n tán lọ sí Borgu tán wá padà dé nígbà tó máa fi kúrò lọ́dọ̀ àwọn Bàrìbá mix up tí mo mí ìyẹn ni pé intermarriage wà. So ṣe mọ̀ pé àwọn èèyàn díẹ̀ náà escape ogun
ni wọ́n lọ sí ilẹ̀ Bàrìbá gbẹ̀gbà tó máa padà dé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń gbà wọ́n sílé tó ń jẹ́ family àwọn tó ń gbà wọ́n sílé tí wọ́n ti wá fẹ́ ọmọ láàrin ara wọn tí a mọ̀ pé wọ́n ti di family ibi téèyàn wà fún 70-80 years ọmọ tán bí ń jọ́ tán débẹ̀ gan bíi 80 years nígbà tán máa kúrò so mí ní pé àwọn àgbàlagbà tán kó débẹ̀ gan ogun wọn ti tán síbẹ̀ so ìgbà tó ń darí padà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn Bàrìbá yẹn ni wọ́n jọ ṣẹ́rí padà wá ṣùgbọ́n àwọn Bàrìbá bí àwọn Tápà ṣe ń jagun làwọn Bàrìbá ń jagun àwọn Ọ̀yọ́ nìkan ló jẹ́ onídà àtàdá ńláńlá láyé àtijọ́ bẹ́ẹ̀ Tápà àti Bàrìbá orí ẹṣin pẹ̀lú kíní ni wọ́n lance náà ń lò ìyẹn làwọn Ìbàrìbá wá kọ́ àwọn Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn tó ń jẹ́ pé Ọ̀yọ́ ṣe mọ̀ pé handful number làwọn tí wọ́n lọ sọ́hùn àwọn wá ní àwọn fẹ́ gba capital wọn padà tí àwọn Onúpé gbà lọ́wọ́ àwọn ẹ máa ń láti help wa so much of àwọn sójà tó jẹ́ warlords tó jẹ́ ti Borgu ìyẹn Bàrìbá ni wọ́n wá tẹ̀lé àwọn Ọ̀yọ́ padà wá dé ibi tó ń pè ní Gbòho so ìgbà tó ń gbé Gbòho wọ́n wá ṣe camp wọ́n wá train ara wọn again so ẹ lára àwọn tó lead camp Bàrìbá tó ń tẹ̀lé wọn nígbà yẹn lọ́hùn òun ni ẹni tó ń pè ní Yáú Yorùbá so òun ló wá kọ́ Ọ̀yọ́ bí èèyàn ṣe jagun bó ṣe wà lórí ẹṣin bó ṣe máa ṣe gbá lọ́tún àti lósì then ẹni tó tún wá ṣe spiritual kinní fún wọn with water and broom pẹ̀lú àwọn ewé ńláńlá tó fi ṣe òun wa náà tún wá jẹ́ Borgu ó tún wá jẹ́ family Yáú Yorùbá omi tán lò ń jọ yẹn ṣe rí àwọn tá à ń pè ní Ìbàrìbá Bàtọ́nù náà ń jẹ́ Bàrìbá the actual word orúkọ wọn is Bàtọ́nù general wọn là ń pè ní Bàtọ́mbò àwa lè pèdè wọn ní Bàrìbá ìkànnú ẹ̀yà wọn ló ń jẹ́ Borgu tá a fi ń pè wọ́n Borgu ń sìn bí ìkànnú ẹ̀yà wa náà ṣe ń jẹ́ Yorùbá láyé àtijọ́ táwa ń lo Yorùbá general lẹ̀ ń sìn bẹ́ẹ̀ náà làwọn náà wá mú ẹ̀yà wọn kan ni wọ́n fi ń pe orúkọ gbogbo ẹ̀yà tó kù as Borgu but normally Bàtọ́mbò ni wọ́n so Bàtọ́nù ni ó mú that very particular spirituality tó ní ṣe pẹ̀lú ewé ńláńlá pẹ̀lú omi wá and it was handed over to ẹni tó ń pè ní Yáú Yorùbá tí wọ́n fi jẹ Báṣọ̀run so bàbá bójútó òrìṣà tó jẹ́ titi àwọn Bàrìbá tí wọ́n introduce sí Ọ̀yọ́ ń bí ọwọ́ Báṣọ̀run náà lẹ́ẹ̀ ti béèrè ibi tí Báṣọ̀run ti di spiritual lord again nìyẹn so àwọn náà ni wọ́n ń bójútó bí ọ̀run bí tọ́run dẹ̀ ti wá apá ọ̀dọ̀ àwọn Borgu ni pé àtúwá ń kọ́yàn lógun báyẹn ṣe mọ ogun jà bó ṣe ń ṣe gbáṣàwo the same Yorùbá ilé Báṣọ̀run ṣe rí pé gbogbo protection tí wọ́n provide fún Ọ̀yọ́ nígbà tí wọ́n ṣẹ́rí padà it came from àwọn Borgu so ìdí tí wọ́n sì di ká sọ wípé prime minister position sí Báṣọ̀run nìyẹn torí bí wọ́n bá fẹ́ kí Ọ̀yọ́ ó dàrú lẹ́sẹ̀kẹsẹ̀ kó túká kò nọ́mbà àwọn Báṣọ̀run gbà yẹn ní nǹkan kan àwọn ni wọ́n ní sójà àwọn ni wọ́n ní one aspect of spirituality the other side the spirituality ní Ṣàngó tó wà ní ìdí tilé ìtàláàfin kì í ṣe tàwọn Báṣọ̀run àgbọ́yé àwọn tí ẹ sì rí pé àwọn nígbà tó ń bọ̀ àwọn èèyàn díẹ̀ ni wọ́n ti bí lọ sí Borgu ìgbà tó ń ṣeré padà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń bọ̀ yẹn many were Borgu ìgbà tó ń dẹ̀ padà dé bí olúkálùkù dúró according to tribe ẹ̀ ní láàrin Ọ̀yọ́ so metropolis lọ́yọ́ so àwọn tó ń jẹ́ Tápà tó ń bá wọn padà dé wọ́n dó lápá àtọ̀dọ̀ láàrin ìlú àwọn tó ń jẹ́ Bàrìbá àwọn Bàrìbá yẹn wá pọ̀ Báṣọ̀run tún wá ní ọba wọn kò dé mẹ́ta so kí Ọ̀yọ́ lè dúró kó má bàa bàjẹ́ wọ́n gbọ́dọ̀ fún àwọn Bàrìbá yẹn àtẹni tó jó lórí wọn ní gbogbo ọ̀nà ẹ̀
kì í ṣe pé àwọn bàbá ń gbọ́ ìtàn tí wọ́n ní àwọn Baṣọ̀run ṣe báyìí fáwọn kìíní a ò gbọ́tàn délẹ̀ ni o bàbá gbọ́ délẹ̀ dáadáa wọn ò ṣe bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ló ti jẹ́ pé àwọn ni wọ́n mú nǹkan dúró ìkẹta rèé bí ogun bá wá fẹ́ ja Ọ̀yọ́ tó dàbẹ̀ ń pé agbára àwọn Baṣọ̀run àti àwọn jagunjagun Ọ̀yọ́ ò ní ká the next tribe tí wọ́n máa ké sí àwọn Bàrìbá ni wọ́n dẹ̀ dá wọn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ because àwọn Bàrìbá yẹn consider àwọn Baṣọ̀run bí as their own people. wọn ò ta wọn nù pé ta ló ń ta sí yín Ọlọ́run má jẹ́ à ń bọ̀ ló fi jẹ́ pé títí dìgbà tí ogun Elédùwẹ̀ ṣẹlẹ̀ láàrin Ìlọrin àtọ̀yọ́ ṣe mọ iye jagunjagun Bàrìbá tó ṣègbé mélòó àwa tá wọn pè é Yorùbá ń bí lálọ́bọ̀yọ́ rárá because nígbà yẹn àwọn Ọ̀yọ́ takété ni tàbá ti yọ àwọn tán jẹ́ ara Ọ̀yọ́ látijọ́ gbogbo àwọn tó kù tí wọ́n ń ṣe ara Ọ̀yọ́ wọ́n takété wọ́n ń wòran àwọn Borgu ni wọ́n dìde wá láti wá help Ọ̀yọ́ because wọ́n gbà pé majority àwọn tá à ń pè lọ́yọ́ Borgu ni wọ́n so ibi tí iṣẹ́ Baṣọ̀run fi high tí position fi high nìyẹn ṣe wá rí ta Alápinni. Alápinni òòṣà ọ̀rẹ́ pé bí ẹ ti wọ́n ń pè é ẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ nípa àwọn òòṣà Alápinni dàbí ẹni tó ń bójútó gbogbo àwọn òòṣà bójútó wọn mú mi ní pé bí kéèyàn sọ pé mínísítà tó ń bójútó culture. ṣùgbọ́n oyè àwọn eléégún l'Alápinni. bẹ́ẹ̀ni oyè àwọn eléégún l'Alápinni torí níbo eléégún ti wá Ògbójò Ògbójò eléégún ti wá àmọ́ èwo eléégún Ọ̀yọ́. ẹni jẹ́ ń jù àbí. ayé ló dayé o ní irú eégún yìí dọ́yọ́ àwọn ará Ògbójò wọ́n ní ọmọ asúnké bí ẹni súnmọ́ àwọn ni wọ́n ẹ̀ṣẹ̀ introduce this style of eégún ti Yorùbá sọ́yọ́ short ìtàn sọ wípé wọ́n send eégún bíi gift sọ́yọ́ ni ìgbà tá láàfin eléyìí tún fáyín o eléyìí tó ní kó pọ̀ jù báyìí lọ ni wọ́n tún send bí ẹ̀mẹ́ta ni wọ́n send eégún sí Ọ̀yọ́ bẹ́ẹ̀ eégún Ọ̀yọ́ gangan ìgúnnukó ni. ìgúnnukó ni that's kí làwọn tápà. ìní tó máa ń kúrú tó máa tápà lónìí ni. torí pé ara Ọ̀yọ́ náà ní tápà àwọn side tápà tó tẹ bá ń wá Alápinni tẹ ní ká tú Alápinni désàlẹ̀ àfàìmọ̀lá ní padà sí tápà bẹ́ẹ̀ yẹn àbínúpẹ́. torí wọ́n ní eégún náà the concept of Egúngún láti tápà náà ló ti. torí concept iṣẹ́ rí ìyẹn Ògbójò kì í ṣe tápà pure Yorùbá ni wọ́n ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ Egúngún à ń gbé fúnra wọn ni eégún tápà ní gúnnú. later on nígbà tí Ọ̀yọ́ náà wá padà bẹ̀rẹ̀ sí ní influence lórí tápà la introduce this àwọn ṣọ́tà wọn ti wá sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ní ti gúnnú ó ti wà tipẹ́ ló fi jẹ́ gbòòsà lọ́dọ̀ wa ń bí náà ẹ̀rí gúnnú. so bí cultural ambassador àbí kí n sọ pé minister of Alápinni. Alápinni ṣé wàá rí bàbá Akínikú tiwọn minister of information ni wọn but information wọn burú ẹni tán bá kọjá níwájú ta ẹ láyé àtijọ́ death sentence ni. lọ́nà bóònù. òun náà lẹ́gbọ́ tó dúkọ wọn dún yẹn Akínikú n tó bá fi lè mú kí Akínikú kọjá níwájú ilé ẹnìkan kọjá kó dẹ̀ dandan ẹ lẹ́ o àmú fẹ́ kí n ó sì yà ẹ́ fún mi lága ohun kí lẹ wá ṣe mo wá kí yín ni that person is gone. kò yé mi kí lè rí díẹ̀ bó ló ti dé bẹ́ẹ̀. ìyẹn ni wípé such a person ti ṣe nǹkan kan wọ́n dẹ̀ ti dájọ́ ẹ̀ nìyẹn so òun fún rẹ̀ tó bá ti rí Akínikú kò dìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ lójọ́ wọ́n bá ti rí Akínikú that's mo sọ pé minister of information so ó ti gbà nígbà yẹn lọ́hùn pé kò sí remedy mọ́ àfi tí ò bá tí kì kò sí remedy mọ́ ìyẹn bẹ́ẹ̀ Àgbàakin lára àwọn oyè Ẹ̀yọ́ ẹlẹ́yọ̀ àjòrí ọmọ àjòjì ẹni gbára ní Àgbàakin wà lára àwọn old prince àwọn ẹlẹ́yọ̀ àjòrí ó wà lára wọn so bí ìgbà téèyàn fi àwa ti gbapò yín lọ́wọ́ yín o but
ẹ jẹ́ a fi ipò àgbà yìí ta yín lọ́rẹ pé ẹ tiẹ̀ dúró ń bì báyìí ẹ wà pẹ̀lú wa so àwọn ni wọ́n jẹ́ orí ẹ̀yọ́ àjòrí bẹ́ẹ̀ pọ̀ àwọn olóyè wọn yóò mọ ohun tí mò ń ṣàlàyé gbogbo ẹ̀ ló sì wà tó ṣe mọ̀ so ara wọn ni wọ́n jọ jẹ́ so bí fámìlì ìyá fún àwọn àjùwọ̀n ni wọ́n jẹ́ ní ẹ̀yọ́ àjòrí ní àwọn Àgbàakin. a ní Lágúnnà. tí wọ́n bá sọ pé entertainment Lágúnnà ló wà ní charge entertainment oyè ẹyọ kan tí ò ti sí ẹni tí ó lè ṣàlàyé ẹ̀ dàárọ̀ la nínú àwọn Oyomesi ní oyè Sàmù kò sẹ́ni tó ti ṣàlàyé lójú àmọ́ Sàmù ni Sàmù ń jẹ́ Sàmù ni Sàmù ń jẹ́ bó ṣe jẹ́ tọ́ adúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fún wa lóde tòní wá pẹ̀lú mi náà ni ọ̀jọ̀gbọ́n Olúsọlá Adébáyọ Akínsọ Israel Àyànwòye ló kọ́ tèmi tọ́ ó tó dìgbà kan náà o ire.